chairmanship, and I believe from the law is every 2 years I rotate. This is what we're known for. Oyoko CB, but when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted our Baba United, the Alafel, the Kabesi Olubadan, the Kabesi Shon, and the agreement is they will start the rotation. Ibi tí mo kàn fẹ́ kẹ́ tún gbọ́ nìyẹn. Èmi ò ní sọ fún yín pé Ṣèyí Mákindé parọ́ o. Mi ní sọ pé ó sọ òótọ́. Àmọ́ nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀. Ibi tí màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí. Gbogbo wa la jáde rí pé mo jáde lẹ́lẹ́kejì mo ní bàbá wa Ládọjà. Wípé bóyá àwọn náà ò rí. Mo ṣẹ̀ṣẹ̀ rí pé bàbá rí Aláàfin clearly ni. Bàbá mo ignore Aláàfin. By ignoring Aláàfin yẹn, ó ṣe ló dàbí wípé wọ́n ti pre-plan ẹ̀ lẹ̀ pé tóun bá múnú bí kò ní lè wá níjọ́ kejì bọ́pọ̀lọ́ tèmi ṣe gbé nìyẹn o. ṣe rí nǹkan tá a fẹ́ sọ máa sọ ìjàkọ́. Number 1, nǹkan tí bàbá Ládọjà ń ṣe wàhálà tó ti wà láàárín àwọn àti bàbá Adéyẹmí àti bàbá wọn Adédìbú nìbàdàn nítorí bàbá Ládọjà ti ní plan fún kíní ìtìpẹ́ lórí lọ́ba. Number 2, fún bàbá wa Ládọjà láti àti bẹ́ẹ̀ yẹn, there's something behind it. Governor Ṣèyí Mákindé ò pé Aláàfin o. Wọ́n ò pé round table sitting o. Tó bá yẹ pé ó pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sí. Tó bá wá lóhùn pé ẹjọ́ sí bàbá wa Aláàfin agree. Ṣèyí Mákindé ẹ fẹ́ fi òṣèlú yín ẹ fẹ́ fi ba ilẹ̀ Yorùbá jẹ́. Mi ò lè bú àwọn bàbá wa torí wọn ò mọ̀ páwọn olóṣèlú. Bàbá wa Ládọjà wá fẹ́ fi òṣèlú yẹn wá fẹ́ ba ilẹ̀ Ọ̀yọ́ jẹ́ báyìí. Ó ti wá kárí gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé rí mo ti rí àwọn ìrìn kan pẹ̀lú bàbá wa Kábíyèsí Ògbómọ̀ṣọ́ Kábíyèsí o. Mo ti fura, mo ti mọ̀ pé kíní yẹn ti lẹ̀pọ̀. Kódà tí wọ́n bá ń fọ́n rotation kò yẹ kó kan Olúbàdàn àti bàbá Ògbómọ̀ṣọ́ fọ̀dá. Ẹ má bínú ẹ̀yin ọmọ Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ o. Olúgbọ́n wà o. Àwọn Àrẹ̀sá wà o. Àwọn ọba kan wà tó jẹ́ pé ẹ̀gbọ́n náà jẹ́ fún Aláàfin. Ṣé rírú àwọn ọba yẹn kò ń ṣerú wọn ló yẹ kí bàbá wa Ògbómọ̀ṣọ́ gan bá dupò nínú Ògbómọ̀ṣọ́ yẹn. Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Àmọ́ ṣe rí bàbá wa Ládọjà lo agbára òṣèlú fún Aláàfin. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òye yẹn jẹ́ wá sọ fún yín lẹ́ni màá dẹ̀ sọ. Bàbá Aláàfin tẹ́yìn ní kó máa ṣe rotation fún yín yìí. Òun ló crown Ìbàdàn ní adé ní 1976. Bàbá yẹn ló crown Ògbómọ̀ṣọ́ ní adé the same time. Ẹ̀yin èèyàn tẹ́ bá wá jọgbọ́n tó ẹ̀gbọ́n ọpọlọ ta fi ọpọlọ sí kinní. Ẹ wò pé ṣó yẹ kó jẹ́ pé irú àwọn bàbá yẹn máa bá Aláàfin rotate mo dó bẹ́ẹ̀. Káwá ní changes dé pé kò governor Ṣèyí kó jẹ́ pé governor Ṣèyí Mákindé fẹ́ ṣe kinní yẹn. Ẹ mọ̀ àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ó yẹ kí a tíìkì láàrin ara wa. Governor Mákindé máa wá ṣe ó ṣe jẹ́ pé bàbá Ládọjà náà gbé fún ṣọ́ọ̀tì fọjọ́ orí ṣe ni. Ṣebí wọ́n ní ipò làgbà. In any circumstances tá bá yọ pé bàbá Ládọjà ṣe governor àbí wọ́n ṣe senator rí ṣó yẹ kí bàbá Ládọjà sọ pé àwọn máa kọ́kọ́ síwájú. Bàbá wa Aláàfin àwọn gangan ló yẹ kán tẹ̀ kọ́kọ́ ti síwájú tó bá pé rotation yẹn máa pure lóòótọ́ fún 2 years but wọn ò ṣe bẹ́ẹ̀. Wọ́n fi ọwọ́ ọlá wípé àwọn làwọn wà nípò wọ́n fi gba Aláàfin pé k'Aláàfin bọ́ sẹ́gbẹ̀ẹ́. Kódà if not kí a ò bá tèkì gan á fi Ògbómọ̀ṣọ́ ṣe second but guess what? Tẹ́mi bá sọ̀rọ̀ ẹ mọ́rọ̀ mi bẹ́ẹ̀ o ojúlówó ni mi lọ́yọ̀ confirm ni ẹ gbàgbé. Ẹ máa ṣe rotation yìí pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́ ẹ fi Ọ̀yọ́ lẹ̀. Ṣèyí Mákindé ẹ lè yọ Aláàfin o kò sí pàtẹ ní lọ́wọ́ yìí o. Ìgbà kan nìyẹn. Ní tó bá kẹ́ ọ̀pọ̀ onítàn kan sọ pé ọmọ ìjìyà tí wọ́n bá pè ṣé dandan ni kó wá mítìnì ni kì í ṣe yẹn òun ṣe force now. Aláàfin láti gbé yín lọ sí court. Kẹ́ ẹ lè mọ̀ tí ọ̀rọ̀ yẹn bá wọ court àwọ̀ bóyá máa win àbá níwìn yẹn lọ bẹ́ẹ̀. Nígbà tí rotation ti happen báyìí mo ń tẹnu mọ́rọ̀ yìí ẹ rò pé ẹ̀yin tẹ́ ẹ fún mi kàn wò yín ni because ọ̀rọ̀ yín ò jọ èmi lójú mo ti rí pọ̀pọ̀ nu ẹlòmíì ò gbọ́n nu yín. So let's start the rotation of the government governor. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rotation governor náà. Ẹ jẹ́ kí ìtìjà Ìbàdàn náà ṣe ti tó. Ẹ jẹ́ kí governorship náà wá sọ́dọ̀ wa. Ẹ jẹ́ kó wá sókè Ògùn Ìbàràpá méjèèje Awẹ́ Fìdítì Ọ̀yọ́ Jóbèlè Ìṣẹ́yìn gbogbo àwọn tó ń jẹ governor ìgbà tẹ́ ti ṣe báyìí governor ṣe bàbá mi Bọ́lá Ahmed Tinubu your excellency sir
kábíyèsí tó bá du number 1 nìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu èmi mọ̀ gbogbo yín máa rí kíní yìí o ọ̀kan lọ́mọ fi Yorùbá láàrin àsìkò tẹ́ máa dìde sí kíní ìlélẹ̀ kí wọ́n jẹ́ kí oníkálukú dá dúró kò ní máa síjà mọ́ bàbá mi kábíyèsí Ládọjà Olúbàdàn of Ìbàdàn lẹ́ni bàbá mo tún wà advice yín lẹ́ẹ̀kan ṣiṣẹ́ àsìkò yín ló yẹ kó rọ̀ wá lọ́rùn jù àsìkò yín ló yẹ kí changes dé ẹ wá ń tanra kíní ẹ ń kanra Aláàfin Adéyẹmí ẹ ń kọ́ mọ́ Ọ̀wádé mo rí fídíò kan tó yẹ pé Aláàfin bá ẹ̀yin àti Ọ̀nìrìṣà ó bá yín lórí ìjókòó òun ló bá yín o ó dẹ̀ náwó sí yín ẹ dẹ̀ gba ọwọ́ ẹ̀yin àti Ọ̀nìrìṣà everybody rí ó ṣe wá jẹ́ pé ńgbà tí Aláàfin rẹ̀ bá lórí ìjókòó ní first place gangan ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ kí máa yìí ló yẹ kẹ́ kọ́kọ́ kí Aláàfin bọ̀ Aláàfin ò fẹ́ jà pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe wọlé rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá Ládọjà èmi ò léèbù kankan tí máa bú yín o ọ̀rọ̀ mi lè ẹni ọ̀rọ̀ tí máa sọ bí tí ò bá da ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ bá mi adjust èmi ò fẹ́ ìjà mi ò fẹ́ ìpín nílẹ̀ Yorùbá mo kàn fẹ́ ká adjust ni yóò ti yé yín gbogbo ẹ̀yin sister mi tẹ wá politics Akeem Adéyẹmí it's time láti jẹ́ pé kẹ́ sit ó ti tó gẹ́ Aláàfin òbẹ́ níbọ̀dọ̀ pín ipò yẹn pín lára yín ẹjọ́ máa ṣe meeting tó bá ti di meeting Ìbàdàn kẹ́ dáṣẹ́ Ìbàdàn tó bá di meeting Ògbómọ̀ṣọ́ ẹ dáṣẹ́ l'Ògbómọ̀ṣọ́ Aláàfin á pe àwọn ọba títí ẹ̀ ní ìgbèríko tó wà lọ́yọ̀ọ́ wọ́n á pè wọ́n papọ̀ ẹ jẹ́ ká pín ìlú wa Ìbàdàn àtọ̀yọ́ kó má di wàhálà ṣé mo pé ogun yìí ni bàbá Adéyẹmí àti àwọn Ifẹ̀ tó jàjàjà kó tó di pé wọ́n yọ Ifẹ̀ kúrò nínú Ọ̀yọ́ ṣé bí gbogbo yín Ọ̀yọ́ lọ wà ọ̀dà Ọ̀yọ́ ni gbogbo wa wà ìjà mi ìgbà fún ẹ mi ò gbà fún ẹ mo wá expect kábíyèsí Olúbàdàn bọ́ yé dé yìí pé ẹ̀yin ló yẹ kẹ́ adjust kíní ẹ̀ bọ̀ ìgbà tẹ́ ẹ̀ ti adjust ẹ jẹ́ kó ní kálukú kú ẹ̀kọ́ ẹ̀ ìyẹn ni mo tún wá fún bàbá plan work ní nǹkan tẹ́ ṣe that is the reason why ẹ fẹ́ kí bàbá Ọwọ́adé kó wá bẹ̀ yẹn ètò ẹ̀ náà rẹ̀ ṣe hàn ti bẹ̀ yẹn lẹ́ẹ̀kí wọn kò burú wàhálà mi níjà but Aláàfin ò ṣe rí fín o ẹ̀dẹ̀ mọ ẹ̀dọ́ òun ló fi ń jẹ ọba Aláàfin ló dé yín ládé Aláàfin yẹn náà ni gbogbo yín wá gbódú sí ẹ wá ń dìtẹ̀ jagunjagun l'Aláàfin tọ́wọ́n bá dìtẹ̀ Aláàfin ayé ò ní mọ̀ òkìkí Ọwọ́adé tó wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ẹ má dìtẹ̀ ẹ lọ gbogbo ẹ̀yin táìpì ìsọnù ẹ má táìpù lọ pọ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ mọ̀ nǹkankan Aláàfin òun ló di wọn ládé oníṣòwò pé ẹ kẹranko lọ́gbọ́n àwa la dẹ tàkúté tá àbú yẹ̀pẹ̀ sí àwa la kẹranko lọ́gbọ́n o torí tó bá yẹ pa àbú yẹ̀pẹ̀ sí ni ọ̀rọ̀ yóò ní rí báyìí. The chairmanship, and I believe from the law, is every 2 years I rotate. This is what we're known for. Ní Ọ̀yọ́ kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, that when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin Ọ̀yọ́, the Kábíyèsí Olúbàdàn àti Kábíyèsí Ṣọ̀ún. And the agreement is that they will start the rotation. Ṣé rí ibi tí mo kàn fẹ́ kẹ́ tún gbọ́ nìyẹn. Èmi ò ní sọ fún yín pé Ṣèyí Mákindé parọ́ o. Mi ní sọ pé ó sọ òótọ́. Àmọ́ nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀. Ibi tí màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí. Gbogbo wa la jáde rí pé mo jáde lẹ́lẹ́kejì mo ní bàbá wa Ládọjà. Wípé bóyá àwọn náà ò rí. Mo ṣẹ̀ṣẹ̀ rí pé bàbá rí Aláàfin clearly ni. Bàbá mo ignore Aláàfin. By ignoring Aláàfin yẹn ó ṣe ló dàbí wípé wọ́n ti pre-plan ẹ̀ lẹ̀ pé tóun bá múnú bí kò ní lè wá níjọ́ kejì bọ́pọ̀lọ́ tèmi ṣe gbé nìyẹn o. Ṣé rí nǹkan tá a fẹ́ sọ máa sọ ìjàkọ́. Number 1, nǹkan tí bàbá Ládọjà ń ṣe wàhálà tó ti wà láàárín àwọn àti bàbá Adéyẹmí àti bàbá wọn Adédìbò nìbàdàn nítorí bàbá Ládọjà ti ní plan fún kíní ìtìpẹ́ lórí lọ́ba. Number 2, fún bàbá wa Ládọjà láti àti bẹ́ẹ̀ yẹn there is something behind it. Governor Ṣèyí Mákindé ò pe Aláàfin o wọn ò pe round table sitting o tó bá yẹ pé ó pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ń sìn tó bá wá lóun pé ẹjọ́ sí bàbá wa Aláàfin agree Ṣèyí Mákindé ẹ fẹ́ fi òṣèlú yín ẹ fẹ́ fi ba ilẹ̀ Yorùbá jẹ́. Mi ò lè bú àwọn bàbá wa torí wọn ò mọ̀ páwọn olóṣèlú bàbá wa Ládọjà wá fẹ́ fi òṣèlú yẹn wá fẹ́ ba ilẹ̀ Ọ̀yọ́ jẹ́ báyìí ó ti wá kárí gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé rí mo ti rí àwọn ìrìn kan pẹ̀lú bàbá wa Kábíyèsí Ògbómọ̀ṣọ́ Kábíyèsí o mo ti fura mo ti mọ̀ pé kíní yẹn ti lẹ̀pọ̀ kódà tí wọ́n bá ń fọ́n rotation kò yẹ kó kan Olúbàdàn àti bàbá Ògbómọ̀ṣọ́ fọ̀dá ẹ má bínú ẹ̀yin ọmọ Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ o Olúgbọ́n wà o àwọn Àrẹ̀sá wà o àwọn ọba kan wà tó jẹ́ pé ẹ̀gbọ́n náà jẹ́ fún Aláàfin. Ṣé rírú àwọn ọba yẹn ó ń ṣerú wọn ló yẹ kí bàbá wo Ògbómọ̀ṣọ́ gan bá dupò nínú Ògbómọ̀ṣọ́ yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni. Àmọ́ ṣe rí
bàbá wa Ládọjà lo agbára òṣèlú fún Aláàfin. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òye yẹn jẹ́ wá sọ fún yín lẹ́ni màá dẹ̀ sọ. Bàbá Aláàfin tẹ́yìn ni kó máa ṣe rotation fún yín yìí. Òun ló crown Ìbàdàn ní adé ní 1976. Bàbá yẹn ló crown Ògbómọ̀ṣọ́ ní adé the same time. Ẹ̀yin èèyàn tẹ́ bá wá jọgbọ́n tó ẹ̀gbọ́n ọpọlọ ta fi ọpọlọ sí kinní. Ẹ wò wípé ṣó yẹ kó jẹ́ pé irú àwọn bàbá yẹn máa bá Aláàfin rotate mo dó bẹ́ẹ̀. Káwá ní changes dé pé òkè gọ́vnà ṣe kó jẹ́ pé gọ́vnà Ṣèyí Mákindé fẹ́ ṣe kinní yẹn. Ẹ mọ̀ àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ó yẹ kí a tíìkì láàrin ara wa. Gọ́vnà Mákindé máa wá ṣe ó ṣe jẹ́ pé bàbá Ládọjà náà gbé fún ṣọ́ọ̀tì fọjọ́ orí ṣe ni. Ṣebí wọ́n ní ipò làgbà. In any circumstances tá bá yọ pé bàbá Ládọjà ṣe gọ́vnà àbí wọ́n ṣe sẹ́nétọ̀ rí. Ṣó yẹ kí bàbá Ládọjà sọ pé àwọn máa kọ́kọ́ síwájú. Bàbá wa Aláàfin àwọn gangan ló yẹ kí wọ́n tẹ̀ kọ́kọ́ ti síwájú tó bá pé rotation yẹn máa pure lóòótọ́ fún 2 years. But wọn ò ṣe bẹ́ẹ̀. Wọ́n fi ọwọ́ ọlá wípé àwọn làwọn wà nípò. Wọ́n fi gba Aláàfin pé ká Aláàfin bọ́ sẹ́gbẹ̀ẹ́. Kódà if not care tí kí a bá tèkì gan á fi Ògbómọ̀ṣọ́ ṣe second, but guess what? Tẹ́mi bá sọ̀rọ̀ ẹ mọ́rọ̀ mi bẹ́ẹ̀ o ojúlówó ni mi lọ́yọ̀ confam ni ẹ gbàgbé. Ẹ máa ṣe rotation pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́ ẹ fi Ọ̀yọ́ lẹ̀. Ṣèyí Mákindé ẹ lè yọ Aláàfin o kò sí nǹkan kò sí pàtẹ ní lọ́wọ́ yìí o. Ìgbà kan nìyẹn. Ní tó bá kẹ́ ọ̀pọ̀ orí táwọn kan sọ pé ọmọ ìjìyà tí wọ́n bá pe ìṣe dandan ni kó wá mítìnì ni kì í ṣe yẹn òun ṣe force now. Aláàfin láti gbé yín lọ sí court. Kẹ́ ẹ lè mọ̀ tí ọ̀rọ̀ yẹn bá wọ court àwọ̀ bóyá máa win àbá níwìn yẹn lọ bẹ́ẹ̀. Nígbà tí rotation ti happen báyìí mo ń tẹnu mọ́rọ̀ yìí ẹ rò pé ẹ̀yin tẹ́ ẹ̀ fún mi kàn wò yín because ọ̀rọ̀ yín ò jọ èmi lójú mo ti rí pọ̀pọ̀ nu ẹlòmíì ò gbọ́n nu yín. So let's start the rotation of the government governor. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rotation governor náà. Ẹ jẹ́ kí ìtìjà Ìbàdàn náà ṣe ti tó. Ẹ jẹ́ kí governorship náà wá sọ́dọ̀ wa. Ẹ jẹ́ kó wá sókè Ògùn Ìbàràpá méjèèje Awẹ́ Fìdítì Ọ̀yọ́ Jóbèlè Ìṣẹ́yìn gbogbo àwọn tó ń jẹ governor ìgbà tẹ́ ti ṣe báyìí governor ṣe bàbá mi Bọ́lá Ahmed Tinubu your excellency sir kábíyèsí tó bá du number 1 nìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu èmi mọ̀ gbogbo yín máa rí kíní yìí o ọ̀kan lọ́mọ fi Yorùbá láàdá àsìkò tẹ́ máa dìde sí kíní ìlélẹ̀ kí wọ́n jẹ́ kí oníkálukú dá dúró kò ní máa síjà mọ́ bàbá mi kábíyèsí Ládọjà Olúbàdàn fi Ìbàdàn lẹ́ni bàbá mo tún wà advice yín lẹ́yìn kan ṣiṣẹ́ àsìkò yín ló yẹ kó rọ̀ wá lọ́rùn jù àsìkò yín ló yẹ kí changes dé ẹ wá ń tanra kíní ẹ ń kanra Aláàfin Adéyẹmí ẹ ń kọ́ mọ́ Ọ̀wádé mo rí fídíò kan tó yẹ pé Aláàfin bá ẹ̀yin àti Ọ̀nìrìṣà ó bá yín lórí ìjókòó òun ló bá yín ó dẹ̀ náwó sí yín ẹ dẹ̀ gba ọwọ́ ẹ̀yin àti Ọ̀nìrìṣà everybody rí ó ṣe wá jẹ́ pé ńgbà tí Aláàfin rẹ bá lórí ìjókòó ní first place gangan ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ kí máa yìí ló yẹ kẹ́ kọ́kọ́ kí Aláàfin bọ̀ Aláàfin ò fẹ́ jà pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe wọlé rẹ ti bẹ̀rẹ̀ bàbá Ládọjà èmi ò léèbù kankan tí máa bú yín o ọ̀rọ̀ mi lè ẹni ọ̀rọ̀ tí máa sọ níbi tí ò bá da ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ bá mi adjust èmi ò fẹ́ ìjà mi ò fẹ́ ìpín nílẹ̀ Yorùbá mo kàn fẹ́ ká adjust ni yóò ti yé yín gbogbo ẹ̀yin sister mi tẹ wá politics Akeem Adéyẹmí it's time láti jẹ́ pé kẹ́ sit ó ti tó gẹ́ Aláàfin ò bẹ́ẹ̀ ní gbọdọ̀ pín ipò yẹn pín lára yín ẹjọ́ máa ṣe meeting tó bá ti di meeting Ìbàdàn kẹ́ dá ṣe Ìbàdàn tó bá di meeting Ògbómọ̀ṣọ́ ẹ dá ṣe l'Ògbómọ̀ṣọ́ Aláàfin á pe àwọn ọba títí ẹ̀ ní ìgbèríko tó wà lọ́yọ̀ọ́ má pè wọ́n papọ̀ ẹ jẹ́ ká pín ìlú wa Ìbàdàn àtọ̀yọ́ kó má di wàhálà ṣé mo pé ogun yìí ní bàbá Adéyẹmí àti àwọn Ifẹ̀ tó jàjàjà kó tó di pé wọ́n yọ Ifẹ̀ kúrò nínú Ọ̀yọ́ ṣé bí gbogbo yín Ọ̀yọ́ lọ wà ọ̀dà Ọ̀yọ́ ni gbogbo wa wà ìjà mi ìgbà fún ẹ mi ò gbà fún ẹ mo wá expect kábíyèsí Olúbàdàn bọ́yé dé yìí pé ẹ̀yin ló yẹ kẹ́ adjust kíní ẹ̀ bọ̀ ìgbà tẹ́ ẹ̀ ti adjust ẹ jẹ́ kó ní kálukú kú ẹ̀kọ́ ẹ̀ ìyẹn ni mo tún wá fún bàbá plan work ní nǹkan tẹ́ ṣe that is the reason why ẹ fẹ́ kí bàbá Ọ̀wádé kó wá bẹ̀ yẹn ètò ẹ̀ náà rẹ̀ ṣe hàn ti bẹ̀ yẹn lẹ́ẹ̀kí wọn kò burú wàhálà mi níjà but Aláàfin ò ṣe rí fín o ẹ̀dẹ̀ mú ẹ̀dọ́ òun ló fi ń jẹ ọba Aláàfin ló dé yín ládé Aláàfin yẹn náà ni gbogbo yín wá gbójú sí ẹ wá ń dìtẹ̀ jagunjagun l'Aláàfin náà bá dìtẹ̀ Aláàfin ayé ò ní mọ̀ òkìkí Ọ̀wádé tó wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ẹ má dìtẹ̀ ẹ lọ gbogbo ẹ̀yin táìpì sọnù ẹ má táìpù lọ pọ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan Aláàfin òun ló dé wọn ládé oníṣòwò pé ẹ kẹranko lọ́gbọ́n àwa la dẹ tàkúté tá àbúyẹ̀pẹ̀ sí àwa la kẹranko lọ́gbọ́n o torí tó bá yẹ pa àbúyẹ̀pẹ̀ sí ni ọ̀rọ̀ yóò ní rí bá